òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀ lọ́gbẹ̀ẹ́sì. ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa nílé lóko àti lẹ́yìn òde. ẹ jẹ́ ká sáré ṣe àwọn àyẹ̀wò àwọn tí wọ́n jẹ́ gbajúmọ̀ òṣèré orí ìtàgé tó jẹ́ wípé wọ́n ti fẹ́ ju ọkọ kan lọ tí wọ́n sì ti ṣe ju ìgbéyàwó tó jẹ́ ẹyọ kan lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn ni wọn ò tiẹ̀ mọ̀ wípé àwọn òṣèré orí ìtàgé tí wọ́n jẹ́ obìnrin yìí wọ́n ti ní ju ọkọ ẹyọ kan lọ. màá sáré ṣe àgbéyẹ̀wò méje fún yín náà tí wọ́n jẹ́ òṣèré orí ìtàgé tí wọ́n ti ṣe ìgbéyàwó tó ju ẹyọ kan lọ. ẹ jẹ́ á kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹni tó jẹ́ Abíọ́lá Ayọ̀mídé Adébáyọ̀, gbajúgbajà òṣèré orí ìtàgé lòun náà. ìgbéyàwó àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ọdún 2012 ló ṣe èèyàn nínú oṣù kẹwàá October pẹ̀lú arákùnrin kan tí ó ń gbé ní orílẹ̀ United Kingdom lọ́hùn nígbà náà. Ọlá òun ni wọ́n pe orúkọ arákùnrin ọ̀hún. wọ́n ṣe ìgbéyàwó ọ̀hún ní bòókẹ́lẹ́ tí ẹnikẹ́ni kò fẹ́ẹ́ fi bẹ́ẹ̀ mọ̀ púpọ̀ nípa ìgbéyàwó ọ̀hún. ìlú London ni wọ́n ti ṣe o, ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ìgbéyàwó ọ̀hún wọ́n mà forí ṣánpọ̀n níbi tí ó tún padà ṣe ìgbéyàwó pẹ̀lú ẹlòmíràn lẹ́yìn bí ọ̀pọ̀lọpọ̀ ọdún. Olúwaṣèyí Oríyọmí òun ni Abíọ́lá Adébáyọ̀ padà fẹ́ tí wọ́n sì jọ ní ọmọ papọ̀ láàrin ara wọn. ṣùgbọ́n láìpẹ́ yìí òun ni arábìnrin ọ̀hún tún gba ojú òpó abánidọ́rẹ̀ẹ́ Instagram lọ tó ti sọ ọ́ di mímọ̀ wípé ẹ wo òun àtọkọ òun àwọn ò jọ sí papọ̀ mọ́ o, ṣùgbọ́n àwọn ó sì jọ máa tọ́ ọmọ ọ̀hún ni. ẹnì kejì tó tún jẹ́ òṣèré orí ìtàgé tí ó sì fẹ́ ju ọkọ kan lọ náà ni Fúnkẹ́ Akíndélé o. Fúnkẹ́ Akíndélé yìí òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Jennifer. ó fìgbà kan fẹ́ ẹnìkan tí wọ́n pè ní Ọ̀gbẹ́ni Kẹ́hìndé Olóyèdé tó jẹ́ wípé ìgbéyàwó ọ̀hún náà ló fẹ́ dàbí pé ó fẹ́ jẹ́ ìgbéyàwó tó kéré jù lọ tí ọdún rẹ̀ ò pẹ́ rárá nínú ọdún tí àwọn òṣèré orí ìtàgé ti ń ṣe ìgbéyàwó. lẹ́yìn tí wọ́n àti arákùnrin Olóyèdé yìí tí wọn ò jọ fẹ́ra wọn mọ́, òun ló tún padà fẹ́ arákùnrin kan tó jẹ́ music producer JJC Skills. wọ́n jọ fẹ́ra wọn láàrin ọdún 2016 tó ti jẹ́ pé wọ́n tún padà jọ fẹ́ra wọn sílẹ̀ lẹ́yìn ìgbéyàwó ọ̀hún. ẹnì kẹta òun náà ni ẹni tí orúkọ rẹ̀ tí ó ń jẹ́ Folúkẹ́ Dáramọ́lá o. Folúkẹ́ Dáramọ́lá ló kọ́kọ́ ṣe ìgbéyàwó ní ọdún 2005 pẹ̀lú Babátúndé Ṣóbọ̀wálé tó jẹ́ pé ìgbéyàwó ọ̀hún padà túká lẹ́yìn ọdún mẹ́ta tó túmọ̀ sí pé ọdún 2008 òun ni ìgbéyàwó ọ̀hún forí ṣánpọ́n o lẹ́yìn tí wọ́n jọ ní ọmọ méjì papọ̀ pẹ̀lú ara wọn. ṣùgbọ́n láìpẹ́ yìí òun ni ẹni tí ó jẹ́ wípé ó kún dáadáa tí orúkọ rẹ̀ ń jẹ́ Folúkẹ́ Dáramọ́lá yìí, Ọlọ́run bùkún látòkè délẹ̀ ni. ó tún padà fẹ́ ọkọ mìíràn tí í ṣe Kẹ́hìndé Sàlàkọ́ tó jẹ́ pé àwọn méjì náà ni wọ́n jọ ń gbé papọ̀ títí di àsìkò yìí tí orúkọ rẹ̀ fi ń jẹ́ Folúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́. òṣèré orí ìtàgé ẹlẹ́ẹ̀kẹrin tó ti fẹ́ ju ọkùnrin kan lọ òun náà tún ni Mercy Aigbe. Mercy Aigbe ló kọ́kọ́ fẹ́ ẹnìkan tí wọ́n pè ní Lanre Gentry ní ìgbà kan rí o. arákùnrin ọ̀hún èdè Ìgbò òun ni wọ́n ní pé ó gbọ́ dáadáa jùlọ jẹ́ pé arákùnrin ọ̀hún ṣe ọmọ Yorùbá o, èdè Ìgbò náà ni wọ́n ní wípé ó ń sọ o. ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n jọ bí ọmọ kan tán òun ni àwọn méjèèjì wọ́n ní wípé wọn ò lè tẹ̀síwájú mọ́ nínú ìgbéyàwó ọ̀hún. òun ló fà á tí ìgbéyàwó yẹn tí ó fi túká o. gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe láàrin ara wọn ṣá wọ́n padà túká, ṣùgbọ́n Mary àti Lanre wọ́n ní ọdún 2013 òun ni àwọn méjèèjì ni wọ́n jọ ṣe ìgbéyàwó papọ̀ tó sì jẹ́ pé wàhálà ọ̀pọ̀lọpọ̀ àti làásìgbò ló fà á tí wọ́n fi túká ní ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan o. ìdẹ̀yìn ìgbà yìí ni Mercy Aigbe ló tún wá fẹ́ ẹnìkan tí wọ́n pè ní Kazeem Adéòtí tó sì jẹ́ pé àwọn méjì náà ni wọ́n jọ wà títí di àsìkò yìí o. ẹnì karùn-ún tí ó ti fẹ́ ju ọkùnrin kan lọ́nà ní Bukky Wright. Bukky Wright yìí òun ló ti kọ́ ṣe ìgbéyàwó pẹ̀lú ẹnìkan tí wọ́n pè ní Gbóyèga Amu tó jẹ́ pé òun náà ni bàbá àwọn ọmọ méjì tí arábìnrin ọ̀hún ní o. ṣùgbọ́n láìpẹ́ tí wọ́n ṣe ìgbéyàwó ọ̀hún òun ni àwọn méjèèjì wọ́n tún jọ túká o. wọ́n tú ìgbéyàwó ọ̀hún ká nítorí wípé wọ́n ní àwọn méjèèjì ní aáwọ̀ tó jẹ́ pé kò ṣeé yanjú láàrin ara wọn. lẹ́yìn ìgbà yìí ló tún padà wá ṣe ìgbéyàwó pẹ̀lú oníròyìn òǹkọ̀ròyìn kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Fẹ́mi Davis. lẹ́yìn ìgbà yìí ló tún fẹ́ Bọ́lájí Básíà àti Adéwálé Onítìrí tó jẹ́ pé ìgbéyàwó yìí náà kò fìgbà kan lògbà kankan tí ó di pé bẹ́ẹ̀ sí ní forí ṣánpọ́n o. ẹlẹ́ẹ̀kẹfà tó jẹ́ òṣèré orí ìtàgé tó ti fẹ́ ju ọkọ kan lọ náà ni Clearan Chukwura ni wọ́n pe orúkọ arábìnrin ọ̀hún. òun náà ló ti kọ́kọ́ fẹ́ ẹnìkan tí ń gbé lórílẹ̀-èdè United States ńgbà kan rí, Anthony Boyd, tó jẹ́ wípé wọ́n lé ní ìgbéyàwó kẹta òun ni arábìnrin ọ̀hún ṣe
tó lè jẹ́ wípé wọ́n ní nínú ìgbéyàwó ọ̀hún ó tún padà fẹ́ ẹnìkan náà lẹ́yìn tí wọ́n túká ó fẹ́ Shina Peters tí wọ́n jọ bímọ kan fúnra wọn. Ọmọ tí wọ́n bí náà ní Clarence Peter, ṣùgbọ́n kò pẹ́ kó jìnnà wọ́n tún fi ìgbéyàwó ọ̀hún forí ṣánpọ́n o, tó sì jẹ́ pé wọ́n ní pé ìgbéyàwó àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ọdún 2003 ni wọ́n ní ó ṣe ìgbéyàwó ọ̀hún pẹ̀lú arákùnrin kan tí wọ́n pè ní Ọ̀gbẹ́ni Abíọ́lá. Ẹlẹ́ẹ̀keje nínú àwọn tí wọ́n jẹ́ òṣèré orí ìtàgé obìnrin tí wọ́n ti fẹ́ ju ọkọ kan náà ni Stella Damasus. Arábìnrin yìí ni wọ́n ní ó ti ṣe ìgbéyàwó lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ọkọ àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ ó fẹ́ ní ọdún 1999, Jayé Abọ́dúnrìn lórúkọ ọkùnrin ọ̀hún. Ọkùnrin kejì tí ó tún fẹ́ òun náà wọ́n fẹ́ yẹn ní ọdún 2007, ṣùgbọ́n arákùnrin tó kọ́kọ́ fẹ́ ní ọdún 1999 yìí wọ́n jọ bí ọmọ méjì fúnra wọn kó tó di pé Jayé fi ayé sílẹ̀ ní ọdún 2004. Ọdún 2007 wá ní Damasus ó tún ìgbéyàwó míì ṣe pẹ̀lú ẹnìkan tí wọ́n pè ní Emeka Nzeribe tó jẹ́ ara àwọn Ìgbò lọ́hùn, ṣùgbọ́n wọ́n ní wípé ìgbéyàwó ọ̀hún kò ju bí oṣù méje lọ táwọn méjì fi jọ fẹ́ra wọn kó tó wá di wípé wọ́n tún padà pé ẹ̀wò jẹ́ ká kú lọ tú ìgbéyàwó ọ̀hún ká ní kọjọ tí wọ́n ń pè ní divorce. Àwọn méjì divorce ara wọn ìdẹ̀yìn ìgbà ọ̀hún ni Stella Damasus ó tún wá fẹ́ arákùnrin kan tí wọ́n pè ní Adéminọ́kàn Daniel kó tó wá di wípé arákùnrin yìí náà ni wọ́n ní ó tún padà ṣègbéyàwó pẹ̀lú Doris Simon tó jẹ́ pé eléyìí fa wàhálà ńlá sílẹ̀ láàrin gbogbo. Ṣùgbọ́n àwọn méje yìí ni wọ́n jẹ́ òṣèré orí ìtàgé tí a mú wá fún yín láàárọ̀ tòní ní àsìkò tá a wà tó jẹ́ wípé wọ́n ti ní ju ọkọ kan lọ, tí wọ́n sì ti ṣe ìgbéyàwó ju ọkọ ẹyọ kan lọ. Ẹ bá wa ká lọ, ẹ tẹ subscribe button sí ojú. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.